níbi táwọn ọmọkùnrin yìí ti ń rí pátákó ṣọ́ọ̀ṣì mọ́lẹ̀ ni iná ti pa 5 nínú wọn. kò dín ní ọmọkùnrin 9 tó ṣàgbákò ìjàmbá iná mọ̀nàmọ́ná tí 5 sì pàdánù ẹ̀mí wọn. bẹ́ẹ̀ làwọn 4 míì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí lásìkò tí wọ́n rí pátákó ajúwe ìyẹn signboard lágbègbè East West Road nílùú Port Harcourt tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Rivers Mọlẹ lọ́jọ́ ajé Monday ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2023 yìí. Aláròyé gbọ́ pé pátákó ìkéde náà jẹ́ ti ilé ìjọsìn kan tí wọ́n ń pè ní General Church nílùú Port Harcourt. Ẹni tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ Emmanuel Osita fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn pé àwọn 9 ni wọ́n fara gbà nínú ìṣẹ̀lẹ̀ náà lásìkò tí wọ́n fẹ́ gbé pátákó onírin náà sókè kí wọ́n sì rí mọ́lẹ̀ ló kan wáyà òpó iná tó wà lábẹ́ rẹ̀ tó sì gbẹ̀mí àwọn 5 lójú ẹsẹ̀ tí 4 sì fara pa yánnayànna. ọpẹ́lọpẹ́ àwọn tó wà níbẹ̀ ló sáré gbé àwọn 4 tí wọ́n wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn yunifásitì Port Harcourt tí wọ́n sì tún gbé òkú àwọn tó kú lọ sílé ìgbókùpamọ́sí. àwọn èèyàn náà kì í ṣe ọmọ ìjọ ọ̀hún, agbaṣẹ́ṣe lásán ni wọ́n. ìjọ yìí ló gbà wọ́n láti bá wọn rí pátákó àjúwe ọ̀nà náà mọ́lẹ̀. ọ̀pọ̀ nínú àwọn ọmọkùnrin náà ni wọ́n jẹ́ wẹ́dà àti ayàwòrán láti iléeṣẹ́ MCC tó wà lópòpónà Ìkwéré nípìnlẹ̀ yìí. Osita ló kádìí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nígbà tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers abilékọ Grace Nringekoko ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ṣàpèjúwe rẹ̀ bí èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀ àti pé ìwádìí tó gbópọn ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ burúkú náà láti mọ ohun tó fàdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.